Aniyikaye láwọn adarí orílẹ̀-èdè yìí Nibomiran ilé ni wọn kò ti níyì Rẹmi Tinubu. Aya orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nitọ̀ Rẹmi Tinubu ti sọ pé ẹni yìí ẹni ẹ̀yẹ ni àwọn aládarí orílẹ̀-èdè yìí jẹ́ níbikíbi tí wọ́n bá lọ lágbàáyé, ṣùgbọ́n tó bá ti pé lórílẹ̀-èdè wọn gangan ni ó ní wọn kò jámọ́ kankan lójú àwọn aráàlú. Rẹmi ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi sí orí ìtàkùn ayélujára Facebook rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ṣe àkàwé rẹ̀ gẹ́gẹ́ bí onírẹ̀lẹ̀ dá níbi àpéjọ àdúrà òwúrọ̀ tí wọ́n ṣe ní olúlu orílẹ̀-èdè náà ti ṣe Washington DC. Níbi ìpàdé ọlọ́dọọdún ọ̀hún tá a ti rí àwọn olórí ẹ̀sìn, àwọn aṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà àti àwọn àlejò káàkiri àgbáyé ni ààrẹ Trump ti dárúkọ Rẹmi Tinubu nígbà tó ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́, jíjẹ́ àdarí àti òmìnira ẹ̀sìn lágbàáyé. Ààrẹ Trump ṣe sàdákátà fún Rẹmi Tinubu fún iṣẹ́ ribiribi rẹ̀ gẹ́gẹ́ bí aya orílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀kan lára àwọn olùṣọ́ àgùntàn nínú ìjọ The Redeemed Christian Church of God tó jẹ́ ọ̀kan lára àwọn ìjọ tó pọ̀ jù lágbàáyé. Nígbà tó ń fèsì, Rẹmi Tinubu ní ó ṣe ní láàánú pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò ní ọ̀wọ̀ kankan fún àwọn aládarí wọn. Ó ní eléyìí yóò sì sẹ́yìn àwọn ìròyìn ibi àti bí àwọn àríjẹ nídìímọ̀dàrú ṣe ń ba ìjọba jẹ́ káàkiri. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìdàgbàsókè orílẹ̀-èdè yìí kò ní sẹ́yìn ìfẹ́ àti ìṣọ̀kan o. Ó ní a gbọ́dọ̀ ní àjọṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn adarí kí wọ́n lè gbé orílẹ̀-èdè yìí gun òkè àgbà.